being one of the ancient Yoruba communities, Agbonle is not exempted from farming. So lónìí à ń lọ sí Oko Gbajúmọ̀ àti Rifa Road. So and we are going to be spending the day ní Oko Gbajúmọ̀ ní Agbonle, lára àwọn oko tó wà ní Agbonle. So it's going to be a very long journey. Let's go together. Let's do this together. I'm not going to say so. Olomo Meta village. Olomo Meta. Olomo Meta. Màrè sọ̀rọ̀ mi dayọ̀, mo wá ṣọpẹ́. Hallelujah. Hallelujah. Orí burúkú kì í ṣe tèmi o, mo dúpẹ́. Ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi o, mo wá ṣọpẹ́. Orí burúkú kì í ṣe tèmi o, ẹ̀bẹ̀ mo bẹ̀. Yes, Baba. Yé wà lẹ́sẹ̀ kan mi. Ẹ káàárọ̀. Yé wà lẹ́sẹ̀. Yé. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Yes sir. Ẹ káàárọ̀ ma. Ṣé ìfẹ́ máa padà níbẹ̀ yẹn? Àbẹ̀ máa tó de àwọn bàbá olóyè pàdé. Yes. Ẹ̀mí yẹn ti bẹ́ẹ̀ pín lórí ọ̀kadà. Ọmọọṣẹ́ mi. Oluwakiri. Ọmọọṣẹ́ mi. Ẹ ṣé gan. Omi ó tọ̀tọ̀. Ó ti tọ̀. Ẹ káàárọ̀ mọ́. Ẹ sùn. Ẹ káàárọ̀ mọ́. Ẹ sùn. Oluwakiri. A fẹ́ lọ já ilá. A fẹ́ lọ ká ilá. Well done.
Èmi dé bà lálẹ́ pé mo ti rí bàbá yarí. Bàbá yarí. Okay, yaka yi ko na ko. Yaka yi. Bibi da ko ta ki. Wejo. Ó ṣe. Mọ́mí ẹ gbé wá. Mọ́mí àtijọ́ wà náà nìyẹn. Oko gbajúmọ̀ náà la wà. Àwọn ọmọ mi wà àpẹẹrẹ ká ìlà okra. We are going to be harvesting okra. Rex. Oluwakiri. Sorry. Interrogating between the past and now of Yoruba culture. Ìwà ọlọ́lá. Mátíù mi ò bàbá lẹ́gbà. Àwọn àkọ́bí rólóye ilẹ̀ ọmọ ọlọ́lá. Òbí kọ̀ padà dáadáa. Monday John ọlọ́lá bàbá Fẹ́mi. So, báwo la ṣe máa jà? Báyìí lẹ́sìn mọ̀ ìjà bẹ́ẹ̀ sì Ike mọ̀ tèmi ìjà dáná. yìí. Èyí tó bá tóbi èyí tó bá kéré báyìí ẹ̀ níjà. Okay. Àwọn tó bá tóbi báyìí Okay. ńlẹ́ mọ̀ ìjà. Àwọn ajá. Ibo ni okay. Ẹ jẹ́ n wà lẹ́gbẹ̀ẹ́ yín gbà. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn kí n já ilé báyìí. Ìjà yìí. Okay. Monday sọ fẹ́ jálá ni. So, tẹ bá gbin ilá báyìí. Bí ẹ̀mí ló ní jíjà rẹ̀ kó tó di pé Yóò rè rí. ó máa ń pẹ́ gan. Okay. Tó bá rómi dáadáa yìí tó jẹ́ ti ẹ̀rùn báyìí Kẹ́ni. máa ń pẹ́ gan kó tó di pé Ó rè rí. orí ìbílẹ̀ lẹ̀ bá ṣe ń gbẹ̀. Òun ló ṣe fi máa. Okay. Ẹ jẹ́ n gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni iṣu wà ń bẹ báyìí, iṣu ewùrà ó wà ń bí. Oṣù kẹfà àwọn láàrú eléyìí ẹ lè gbìn inú oṣù kẹfà ẹ lè gbìn inú oṣù karùn-ún. Ṣé ẹ rí àwọn èyí tá a máa ń fi ṣe ọbẹ̀ yẹn tá a mọ rẹ tá a fi ń ṣe ọbẹ̀ gangan tó bá ti di pójò bẹ̀rẹ̀ ẹ̀gbìn òun ìyẹn ni ṣíṣe. Irú àwọn eléyìí báyìí tẹ̀rùn ni a máa ń gé ní ọ̀rúnlá dry one. Bí ti ń dá lé lérí lójúmọ́. Ngbò ó yẹ ìmọ̀ paro. Lóde.
wọ́n lè jẹun bọ̀ tí ọbẹ̀ tiẹ̀ kì í kò ń dùn dáadáa bíi ti ẹlòmíì láìkẹ̀ gan ṣíṣe báyìí but òun ò ń fáìn bí àwọn èyí tá à ń sọ yẹn. Ìtò lélẹ́yìí, ìtò ni wọ́n máa ń pè, white ni. Ilẹ̀ ẹlẹ́ làwọn wà tí gbá tẹ̀ ń sọ yẹn, ilẹ̀ ẹlẹ́ làwọn tí máa ń sọ, eléyìí orí òkè ló ti máa ń sọ. Èyí náà ti kó káàbà sílẹ̀ fọmọ. Ẹ̀fílẹ̀. Bí kọ̀ọ̀kan lẹ̀ náà torí láti ipá ti ń pa mọ́jú ànífẹ́ rí. Ọmọ mọ́. Monday, wọ́n kámẹ́rà rẹ̀. Monday wọ. Wọ́n bá ní Monday bo ni ọ́. Monday gbajúmọ̀. Faransé gbajúmọ̀. Ìlàsà. Ìlàsà. But ìlàsà yẹn ó yàtọ̀ sí ọbẹ̀ igbó ọ̀rá tí wọ́n ní wọ́n máa ń jẹ fi bí ìbejì kù. Ẹ̀pá náà máa sọ pé yọ́ jẹ̀ làsà tí wọ́n bá lọ gbọ́ ọ̀rá. Gbogbo ẹ̀gúsí náà ni wọ́n máa ń pè ní làsà. Gbogbo ẹni ọbẹ̀ tó bá lè fi ẹ̀gúsí ṣe. Ẹ̀gúsí sí, wọ́n ń fi ewédú sè. Wọ́n dẹ̀ ń fẹ́ ẹ̀kú sè. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ kù mọ́? Bẹ́ẹ̀ ni mà. Wọ́n ń fi ewé láì náà sè. Ewé kan tún wá wà ó jẹ́ pé òun náà wà nílẹ̀ báyìí ni ó máa ń ṣe bí ewédú báyìí. Jàgà náà ń pè, wọ́n fi yẹn náà sè. Ìlàsà náà ni gbogbo ẹni tó bá lè lò sí, wọ́n ń pè ní làsà. Yorùbá náà lóúnjẹ púpọ̀. Àtọ̀bẹ̀. Monday ló béèrè. Wọn ò kábíyèsí ló ní wọ́n wá.
ẹ̀jẹ̀ ńlá bàbá déwájú báàpù àmì bàbá lọ wájú. ẹ wo àwọn kòkòrò kan bẹ́ẹ̀ di eléyìí má fọ́ kan ń já yẹn jẹ. Bí ṣe ń bó ṣe rí ní ṣe eléyìí ṣẹmọ̀ kó green èyí tó wà lábẹ́ yìí àwọn eléyìí àwọn yẹn wọ́n ti ráìmù ni tó bá wà bẹ́ẹ̀ tẹ́yìn bá ti fọwọ́ kan gbà tẹ́yìn wá níbi 5 days tẹ́ bá bà yóò mọ ara ni. Wàláì. Isi oko ìyá wa gan ń tọrọ kákó mẹ wàhálà yìí pọ̀. Wàhálà yìí ti pọ̀ jù lóko òrùn ó pa wá òjò. Ṣé tá a fẹ́ gbìn ṣe rí bó ṣe wà yìí ọmọ wà nù ẹ tó bá ti gbẹ òun ní ìjà òun láàyò a máa là á báyìí a kàn yọ jáde ní dúdú ló wà ńbẹ̀ a mọ̀ fi sílẹ̀ méjì méjì. Tẹ́ bá fẹ́ jẹ ìsinsin òní kò ní fọwọ́ kàn bá a ṣe ka ìrísìn tá a bá nídìí ẹ̀ láti ṣe nísìn ká lọ pátá rà á ó tún tà àti bìkan lọ bìkan ó tún kó lọ bìkan ẹnìkan náà tún lọ lé oko wàhálà púpọ̀ ni. Bá rí gbogbo nǹkan tí ó bá wà. Ok. Iná wà. Bẹ́ẹ̀ni. Tí omi wà. Ọ̀nà omi ò jẹ́. Ọ̀nà dáa. Irú gbogbo eléyìí sìn tí wọ́n ṣe irrigation tó ń gbé àsìkò ẹ̀rùn ẹ lè gbin nǹkan téèyàn ń gbìn lásìkò. Tí wọ́n máa wẹ́ tiẹ̀. Tí wọ́n máa wẹ́ tẹ̀. Ọkùnrin máa balẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n pé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ pọ̀ nílẹ̀ Haúsá. Kò sí lọ́dọ̀ tiwa yìí àwọn Haúsá ẹ mọ̀ pé àwọn fẹ́ràn ara wọn. Àwa yìí ẹ wo wọ́n ti láwọn ò fún wa lómi tí wọ́n láwọn bá gbẹ́ omi nísìn kì í sì tí ẹ ló sọ pé yọdún báyìí ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ ọyá àgbà ẹ bá ti dìgbò lọ́dún ni àgbẹ̀ mi fún yín wàhálà ọ̀kìnní kan odò wa jìnnà díẹ̀ odò tá à ń pọn ó jìnnà díẹ̀ fún yín ẹ̀rọ náà wà bó ṣe rí. Bẹ́ẹ̀ni lágbára. Sọ̀nà yìí tábà ti bá yín ọ̀nà ni tábà ti dìbò tán báyìí ó ti parí. Ọmọ àbúrò mi kan wà lọrin nísìn school of lawyer lọ fún aná ìyáláyé owó kò ríṣẹ́ pínrín kò ríṣẹ́ tíṣà lọ padà dá sí tíṣà èló ni wọ́n fún ní èló ló fẹ́ gbà níbi tíṣà wọ́n fà tí wọ́n fún tó bá ipò ọmọ olówó ni fọmọ tálíkà tó bá pàṣì nísìn tó jẹ́ pé ìwé rìsọ́ọ̀tì rẹ̀ jáde gidi gan wọ́n rà fọmọ olówó ni wọ́n rà fún ni jọ àwọn tálíkà à ń sọ́fà gidi wọ́n kàn ń ṣe tara wọn dé àmì o ẹ ti ká lẹ́gbẹ̀ẹ́ mi tọ̀. Tí bá ń wáṣẹ́ á lè máa fi sí ọwọ́ rẹ̀ ń jẹun ná títí tọ́lọ́run ó fi ṣe tí ó rí iṣẹ́ mọ̀ pé àìníṣẹ́ lọ́wọ́ kalẹ̀ lásán ni.
Ẹ dá sí. Wọ́n rù ni. Wọ́n fẹ́ mọ̀ ká. Wọ́n fẹ́ mọ̀ ká nígbà táwọn lò kó. Ó ti tó báwọn, ó ti tó. Ọ̀nà jìnnà. Wọ́n lè ọ̀ràn wá. Mọ́mí tó bá jẹ́ kẹ́gì omi kọ́. Gbogbo bàtà wa ń sukú kẹ́gì omi la máa ń rú tó àìṣe ọmọ Yorùbá ni. Ó ti tó báwọn. Gbọ́dọ̀ mọ rú ẹrù lọ níwájú káwọn wá láyé. Sọ̀yà Olú chairman àjọ tú ẹgbẹ́. Sọ̀yà Olú chairman àjọ tú ẹgbẹ́. Yínká Rhodes ńlẹ̀ barrister lọ́yà. Board members, board members. Wọ́n kún wọ́n lù wá. Ṣé bá ra ta 500 naira? Ẹ lè wọ́n fi dín ẹyin mẹ́ta. Ṣé é dín? Lẹ́yìn bá aláàmú wọn bá àpò wọn bá yín kálá. Àti Dorcas. Ẹ kì í ṣe wọn. Ẹ gbóòrò yìí. Àyà ẹ lè bá ń wo abẹ́rẹ́ bàbá. Abẹ́rẹ́ ṣẹ́gun ṣé wọ́n àti ló kalẹ̀. Àdàlà yín pọ̀. Olè ní ọ̀sán. Ìbílẹ̀ 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 sọ̀kọ́ jìbà gbé àìlá àyàrá ìbílẹ̀ ilé ìjà pọ̀ pọ̀ rẹ̀. Ẹ dákẹ́ bá ń gbẹ́ ní fún wọn. Káàbọ̀. Ẹ bá ń gbẹ́ ní. Ìbílẹ̀ ìbílẹ̀ gbé láta àyàrá ìbílẹ̀ tó dàpọ̀ rẹ̀. Ìlú kan náà. Ìlú kan náà ni. Bàbá kúrú mọ́. Ok, ó ti jíṣẹ́ fún mi. Lọ gbé láti ọwọ́ ìwé. Owó yìí náà ní kókó. Mọ̀ pé ní kẹ́míkà òun náà ní òògùn lára bó ṣe máa ṣe náà nìyẹn.
kájọlà. Wọ́n lọ kájọlà o. Ọmọọṣẹ́ mi tí ò gbà fún. Ẹ kú ojú ọ̀run. Yóò padà gbà. Iná búta. Ọmọ yìí tí wọ́n lè jọ bàbá rẹ̀. À ń lọ sódò. Okay. It's so cold outside, my nigga. Despite the fact pé àwọn àgbẹ̀ ló ń produce nǹkan tá à ń jẹ, kò sí encouragement kankan fún àwọn àgbẹ̀. Ẹ̀yin náà imagine ibi tá a ti ń rìn látẹ̀kan tá à ń lọ sódò ẹ̀wọ̀ náà ó ti dè jù ní ẹ̀wọ̀ náà ṣe rí. Àwọn ẹgbẹ́ àti òdodo yẹn gbọ́ ẹ̀rú tí ó tutù báyìí. And they are the one giving us food. They are the one taking care of our health, abi? Yes. Because without food, kò sí nǹkan tí anybody lè ṣe. Kó máa gbé inú AC jù bẹ́ẹ̀ lọ láì ṣe oúnjẹ, kò sí nǹkan tó lè ṣe. Ẹ wo àti bí tá ti rìn yẹn, ẹ wo bí tá ti wá fún mi. This is the water they have been drinking for years. So, it is well. Ebusha. A lè mú díẹ̀. Odò tó máa ń sàn ni àbí? Yes, màmú. Kò kí ń sàn. Bó ṣe máa ń wà náà ni. Kí lorúkọ odò yìí? Ẹ mọ orúkọ ẹ̀. Okay. Ó máa lórúkọ táwọn máa fi. Kámẹ́rà yẹn ṣì wà ń rẹ̀. Ó yá bá ń gbá kiri mọ́ mi. Ó lọ. I swear. Rice là ń lè lò, àbí? Rice. Kí ló ṣẹlẹ̀? Ìta bá ti dé kìíní. Ṣé ẹ mú mi? Omi yé gbẹ. Mú bí àbí? Omi yé gbẹ. Ó máa ń gbẹ.
other side. Okay. Oji de. Olu ti parí mọ́. Omi wo ló parí ńbẹ̀? Kado easy o. Ibi odò ló wà o. If you don't go away, if you don't wish us to do am now. Yeah. Kabla mi ṣe. Wàláhì owó mi ṣì ń record lọ ṣá. Mi mọ̀. Orí, odò yẹn jìn lóòótọ́, ìmọ̀ yẹn là kan. Láti gbẹ́sìn ilé ìran máa pa. Ẹ̀kẹ́ àwọn àtàwọn ẹgbẹ́ ti pọ́n, odò wà ń bẹ̀, Ṣọ̀mbọ̀. Oko down. Yes. Àwọn ata. Ẹ wo inú ẹ̀ tó mọ́, ó tọ́jú ẹ̀. Ó ṣe é. Ẹ̀mí rẹ̀ sì ti fẹ́ bọ́. Ẹ má lọ nù. Let's go.
You say that is number. That's much. Last card. Yeah, my Gemini. Oh, shorty. Check up. 8. We have to count now. I think it's there. Alright, yeah, you got Gemini first. This is 16 already. So, yeah. What's your job? Yeah, man, do my Funny. Champion. I just can't suffer. Play All the match. that is playing. No, it's okay. I didn't wire and the show. Ọ̀pọ̀lọpọ̀ ń dún ṣiṣẹ́ mi báyìí fúnra rẹ̀ bí sólà. Pascal. TV ló máa TV. You have to play it first. General and continue. Yo, Shawan, Dagi, Dagi, Yes, sir. Yes, sir. you have to play. Àti bẹ́ẹ̀ náà, alẹ́ la máa ṣó fídíò. A lot of my people is going on. It's your boy Whiskey. I really appreciate my fans, man. God bless you guys. You guys want to play. I would like to say a big shout out to Whiskey. It's really good because we love his music and we dance his songs, and we get to meet the artist himself. And he actually recognized us, so we're really happy about that. Yeah, so yeah. Excitement is crazy. I got a lot. Big shout out to the fans out there. You have to defend. Everybody support Whiskey. Big shout out to everybody. You know, doing anything. You have to do Whiskey. God bless you guys, man. I feel loved, you know. God. It's your boy Wiz. They can play it us. It's my father. You have to pick 3. Okay. Only for nothing down. You have to play 3 suspension. Let me show you something. Yeah, start 2. You have to. No, as in, I'll play bit. I'll play bit. Okay, you have to play star. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ o. Ẹ kú àtàárọ̀. Ṣọ́wọ́ yá sà. Ẹ ṣé gan, ẹ kú àlejò wa o. Orúkọ mi ni Oluwakiri. So torí mo mọ̀ pé gbogbo yín ti máa wò pé kí là ń ṣe látàárọ̀, kí ló gbé wa wá síbí báyìí. So iṣẹ́ tiwa ni pé a máa ń lọ káàkiri ilẹ̀ Yorùbá láti fi ẹwà tó wà nínú ẹwà Yorùbá hàn káàkiri. So iṣẹ́ tá à ń ṣe presently báyìí ni láti fi ẹwà tó wà káàkiri àwọn ìlú tó wà ní Oke-Ogun àti agbègbè rẹ̀ hàn. So tó sì jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ jẹ́ ìkan lára wọn. Torí tá bá rí tó bá ń kọ orin Yorùbá, wọ́n máa sọ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. So kò sí bó ṣe sọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní sọ̀rọ̀ àgbẹ̀.
so àwa gẹ́gẹ́ bí tíìmù fún Oluwakiri so a rí iṣẹ́ àgbẹ̀ gẹ́gẹ́ bí ìkan lára àwọn ẹwà Yorùbá so ìdí nìyí tó mú wa wá sí oko so bá ṣe máa ń lọ sí ìlú káàkiri nìyẹn láti bíbá yín sìn tábà à ń lọ sí ibi tó kàn ní Ìgbòho so a tún máa lọ sóko níbẹ̀ irú ọjọ́ Saturday láti bíi Friday láti wà ní Agbonle so a ti lọ sáwọn orí òkè bóyá tí wọ́n máa gbọ́ orí òkè ìpẹta ilé ìpẹta oko àwọn ohun ìwìn àbí kí wọ́n bá pè é àwọn ọ̀yẹ́ so a ṣáà ti lọ sáwọn orí òkè yẹn gẹ́gẹ́ bí nǹkan táwa máa ń ṣe àfihàn káàkiri ayé káàyàn lè rí i pé àwọn nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì nǹkan ìṣẹ̀ǹbáyé ó wà káàkiri agbègbè Òkè-Ògùn náà àti wípé Òkè-Ògùn ó jẹ́ ibi tó yẹ pé àwọn èèyàn náà ló ń gbé bẹ́ẹ̀ kò ń ṣe ẹranko ó jẹ́ ibi tó ṣe é wọ̀ tó yẹ pé gbogbo àwọn èèyàn ọbẹ̀ wọ́n kórìyàn mọ́ra so torí tẹ bá rí i pé látàárọ̀ tẹ ti débi báyẹn rí bẹ́ ṣe ń kẹwa gẹ̀gẹ̀ tẹ́ ẹ̀ ṣe wá bí ọmọ kékeré so àwọn nǹkan tá a máa ń lọ káàkiri láti ṣàfihàn fáwọn èèyàn nìyẹn kọ́ rí i pé gbogbo bíbà yìí náà ó jẹ́ ibi tó jẹ́ pé ó ṣe é wọ̀ fàlejò àtonílé so gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń ṣe gbogbo bí tá a bá ti lọ la máa ń try láti ṣe àfihàn àwọn eré Yorùbá pàápàá jùlọ eré Yorùbá tó jẹ́ àtijọ́ táwọn náà jẹ́ ẹwà èdè Yorùbá so ìdí nìyí tẹ́ fi rí wa ní ibí báyìí so a dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe gbà wá mọ́ra a dúpẹ́ fún ìtọ́jú yín a dúpẹ́ fún ìkónimọ́ra yín so Ọlọ́run á jẹ́ kí ojú á máa rọ́dún lágbára Ọlọ́run so lálẹ́ yìí a máa ṣe àfihàn eré àtijọ́ kan pẹ̀lú wa so ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ wò eré tí gbogbo a máa kẹ́kọ̀ọ́ níbẹ̀ ni so ẹ jọ̀ọ́ a fẹ́ ká farabalẹ̀ kájọ wò kádẹ̀jọ wò tán so lágbára Ọlọ́run gbogbo wa máa bálé wa láyọ̀ so àròkọ bọ́dúndé lágbára Ọlọ́run ẹ ṣé gan a dúpẹ́ gan ẹ sà. Victor èèyàn wálẹ̀ Victor fún Kẹ́hìndé ó ti lọ má block kámẹ́rà ọlọ́gbẹ̀ni. ẹ má yẹ ká rọ́ọ̀ṣẹ̀. Victor onífọ̀mọ́ kékeré yẹn ni. Ọmọ yẹn ó dẹ̀ gba bisikíìtì.
Oko ẹ kú àtàárọ̀. A kàn fẹ́ fi wákàtí sọ pé ẹ ṣé gan, ẹ kú ìtẹ́wọ́gbà wa. Ẹ dẹ̀ ṣe ẹ kú bẹ́ ṣe gbà wá bá ṣe rí. So Ọlọ́run á jẹ́ kí ojú tún ríra pẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan, a dúpẹ́ fọ́lọ́run. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì wa. Ẹ ṣé gan mà, Ọlọ́run á túbọ̀ máa dúró tì yín. So lágbára Ọlọ́run a tún máa ríra wa nígbà mìíràn. So ibi báyìí la máa parí gbogbo ètò wa sí lálẹ́ yìí. So ẹ ṣé gan, a dúpẹ́, Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín. Ẹ ṣé gan mà. Ó dára. Ẹ ṣé gan sá o. Ẹ ṣé gan. Àmín àmín, ẹ ṣé gan. Ẹ ṣé gan. Àmín, ẹ ṣé gan. Ẹ ṣé gan, àmín mà, àmín. Big man. Àmín àmín, ẹ ṣé gan. Àmín mà, àmín mà, ẹ ṣé gan mà. Thank you brother. Ẹ̀gbọ́n, thank you. God bless you. God bless you. Hey, Okib.